àgbáńlá ayé ni kódà ètò tá à ń ṣe lénìí tí a fi máa parẹ́ ló máa wà lórí Omeni Owo TV ó ṣe máa ń lọ nìyẹn. Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́lá jùlọ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ibi tí wọ́n bá iṣẹ́ dé ọ̀làgbára Ọlọ́run wọn ní dòkú wọn sì ní gbé òkú wọn kúrò nínú ọ́fíìsì yẹn ọ̀làgbára tí Ọlọ́run fi ń jẹ́ Ọlọ́run àti èyí tí ẹ̀ ń bá wọn ṣiṣẹ́ papọ̀ àṣeyè ní alákànṣepọ̀ ẹ̀tẹ̀ tí ṣe láṣeyè àṣeyọrí Ọlọ́run fi lé olúkúlùkù wa ní ọwọ́. Kí la lè sọ nípa ètò ìdìbò lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ibi tó bá lọ báyìí? So àkọ́kọ́ kí n tiẹ̀ tó mẹ́nu lé ẹgbẹ́ kọ́kọ́ dùn fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá wa sẹ́nitọ̀ Abíọ́lá Ajímọ̀bí bàbá dáadáa kí n tún máa dúpẹ́ lọ́wọ́ ìyàwó wọn áńgẹ́lì nínú àwọn ènìyàn èdè ẹlẹ́yinjú àánú aṣọrẹmọ́gbẹ̀yìn aṣọrẹmọ́dúró kò sọ thank you bàbá wa yèyé Florence Abíọ́lá Ajímọ̀bí ìyá dáadáa Ọlọ́run ọba ò jẹ́ kí àwọn yìí kó bàjẹ́. Àmín. Ìpele tó ga jù tẹ ní àfojúsùn sí Ọlọ́run á gbé àtọkọ àtìyàwó yìí débẹ̀. Àmín. Ilé Ọ̀yọ́ ò sì ní bàjẹ́. Àmín. Ilé ẹnì kọ̀ọ̀kan wa ò ní polúkú. Àmín. Àmín. Ibi tọ́rọ̀ òṣèlú dé dúró ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ni pé kí gbogbo wa ká gbáradì láti dìbò nítorí pé tá a bá ní ká wò ná kí ni àwọn àṣeyọrí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe bàbá wa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ka díẹ̀ ń bẹ ẹ̀ka díẹ̀ ń bẹ. wọ́n ti gbìyànjú ni nítorí pé tá a bá wò pé bí ọ̀rọ̀ owó ṣe kọ́kọ́ rí gbà kan yẹn owó oṣù àwọn òṣìṣẹ́ gbà náà bó ṣe kọ́kọ́ rí gbà kan tí wọ́n fẹ́ pé owó oṣù láti bí oṣù mẹ́jọ ó di pé wọ́n sọ ọ́ di méje wọ́n sọ ọ́ di mẹ́fà wọ́n sọ ọ́ di 5 títí torí pé bá a tún ṣe wà yìí àti gbogbo oṣù December. Ẹ ti gba December báyìí. Ẹ ti gba December January oṣù yìí ká tó ṣe ìpàdé ní tírí àgbà January là ń retí àláàtì ẹ̀yìn ọ̀sẹ̀. Nọ́ọ̀sì ìwà kí alájẹ ń lè. Ẹ mọ̀ bọ̀ wá kí wa tó lẹ́yìn àgbọ̀mọ̀ ọgbọ́n tó rò tẹ̀ tó bàbá wa ṣe dáadáa. Nítorí àwọn ìpínlẹ̀ tèmi tẹ̀ sí wá tó jẹ́ ìpínlẹ̀ Kogi bẹ́ẹ̀ bá débẹ̀ tẹ́ bá gbóyè oṣù tí wọ́n jẹ wọ́n bẹ̀. Tí wọ́n jẹ wọ́n lódidi kábíyèsí Ọlọ́run. Bàbá náà fẹ́ máa wọlé bá mi ọlọ́rọ̀ ọ̀tùnú bàbá náà ibà kábíyèsí rí Ọlọ́run ìyálájẹ ń kí yín bàbá ẹ ṣé púpọ̀ bàbá ló máa wọlé ní aago 4 kọjá ìṣẹ́jú 15 Àṣàkẹ́ Òrékè ìyálájẹ bàbá love lè wò live and direct. Bàbá love káàbọ̀ sórí ètò ìṣòro ó ti pẹ́ tí mo ti rí yín kán ìṣòro. a sì sọ̀rọ̀ ara ọmọ ìjọ yìí ni bàbá love ara ọmọ ìjọ yìí ni ẹ dá wọn mọ̀ ẹ mọ̀ wọ́n àbọ̀rọ̀bọ̀ ẹ mọ̀ bọ̀rọ̀bọ̀ kábíyèsí Ọlọ́run. Tá a bá ní káwọ ìgboro wò á rí i pé bàbá wa ṣe dáadáa ṣé lójú àwọn ọ̀nà èmi tí mo ṣe wà àdúgbò ológun ẹrú ni mo gbé. Àwọn ti ṣe ológun ẹrú o ológun ẹrú ti yàn kúrò. bí wákàtí 3 bẹ́ẹ̀ ni ṣe ológun ẹrú la fi ń délé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsìn mo lè calculate pé tí n bá close níbi iṣẹ́ láàrin 20 minutes mo ti gbọdọ̀ wọnú yàrá mi. Kò sí rọ́ńbẹ̀ tó ológun ẹrú kò sí rọ́ńbẹ̀. láti ṣe kéré àti bẹ́ẹ̀. so bẹ́ẹ̀ náà káàkiri láàrin pé wọ́n ti ń dáwọ́lé àwọn àkànṣe iṣẹ́ tó lọ́kàn ọ̀jọ̀ kan. Ṣé ti iléèwé ni ká sọ láti bí ọdún 18 làwọn ọmọ wa ti ń ṣe ìdánwò WAEC tó yẹ pé wọ́n ń fẹ́ẹ̀lì ni. Bẹ́ẹ̀ ni àwọn 50% rí nínú kan ṣe kan yege. Lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìsìn. In fact wọ́n ti mú wa yan gàn ní orílẹ̀-èdè Nàìjíríà àti JASC àwọn wa ti ń ṣe dáadáa. Result tó jáde lọ́dún tó kọjá lásìkò òun ló sì dáa jù láti bí ọdún 18. Ẹ pàtó fún gómìnà. So torí kò ní da kí àwọn òbí kí wọ́n máa kówó fọ́mọ kán máa sanwó kán wá máa jẹ́ pé F9 parallel Fatai náà ń kó jọ. Inú òbí ò ní dùn. Báwo nínú ẹ̀ ṣe fẹ́ dùn? Ṣé rí àwọn ìlànà à ń tẹ̀lé sí rèé tí wọ́n lò ló dá o? Gómìnà Sọ́ngbà kan wọ́n ní ẹ mọ́ tọmọ lọ́gbọ̀gbọ̀ mọ́ ló mọ́ on trial kí ni trial. Ọkọ tẹ̀ bá kọjú òṣùwọ̀n. Kó repeat ni. Àwọn òbí bá ń pariwo àwọn ọmọ yẹn táwọn gidi kan ọmọ àwọn yẹ kó ti wà nínú ìpele kẹfà báyìí o ìpele 5 ló sì wà gómìnà ẹ mọ́ tọmọ lọ́gbọ̀gbọ̀. Ẹ jẹ́ ó kọjú òṣùwọ̀n. Tí ò bá ṣe dáadáa ẹ jẹ́ kó tu kó. Kábíyèsí kó tu kó lọ. Kó tu kó ni kò nídìí kan gbé síwájú ẹ mọ́ ò lè gbé on trial mọ́. Ṣùgbọ́n pàtàkì àwọn ètò kó nígbà tí wọ́n wá fi dé ìpele tí wọ́n ti mọ̀ ṣe ìdánwò wọ́n wá ń ṣe dáadáa. Nínú àwọn òbí gan dùn mo sọ fún òbí kan mo ní ṣé kọ́ mú ẹ kó tètè bọ̀ sí WAEC kó ṣe WAEC kó mú Fatai. Kábíyèsí Ọlọ́run kó mú Fatai. Délẹ̀ kó mú F9 parallel délẹ̀ kó wá délé kó wá lọ bí ọdún 5 ó sì máa túnṣe. Tàbí kó jẹ́ ní sùúrù tó bá tún kó lẹ́ẹ̀kan tó bá máa fi dé SS3 kókó lẹ́ẹ̀kan kó lè máa lọ yẹ́sì mo léwo ló dáa. Èwo ló dáa? Àwọn òbí ní tó dáa ni. Hello.
Hello, ẹ kúrọ̀lẹ́ o. Hello, ẹ kúrọ̀lẹ́ o. Kí lorúkọ yín bolẹ̀ tí ń pè? Ṣọlá ló kọ mí o láti Yẹnagoa, Bayelsa State. Ẹ bá mi dá sí ètò. Méjì Táníwọ̀ láti wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n wà ń bẹ̀, wọ́n wà lórí ètò. Ọ̀kẹ́ o, adé akíwọn ní ọ̀rẹ́ o, àgbàdo yín ní Yẹnagoa mi. Ẹ ṣé o, ẹ ṣé, ẹ ṣé. àjọṣepọ̀ wa ò ní bàjẹ́. Báwo ni o? Ẹ ṣé o, ẹ ṣé o. Kí lẹ rí sí kàn ní Prince FM? Bàámi bá fojú o. àlàáfíà ni dádì wa. Ṣọlá Àjàntà wá ní sọ̀rọ̀. Ìbọ̀dá wa ẹ kú ọjọ́ mẹ́ta Ẹ ti o. mẹ́rin yẹn. Báwo ni o? Àgbàdo yín o. Ẹ ṣeun gan àwọn tèmi bẹ̀ yẹn ń kọ́. Gbogbo wà àdúgbò ìṣọ̀lọ́. Ẹ bá mi kí wọn pé kí gbogbo wọn gbé bọ́dì sókè o. Ẹ ṣé. Ẹ ṣé kọ̀sán. Ẹ ṣé o. Ẹ ṣé. Ẹ ṣé. Ìyálájé ṣé ẹ rí pé wọ́n gbọ́ wa wọ́n wò wá? Àbẹ̀sẹ̀ Ọlọ́run ló dé. Àdó ẹ̀yin ìyá náà ni ẹ̀yin ìyá. Mo gbé di o, gbogbo bọ́dì mo gbé o. Èmi tí ìlé sakọ kankan láti rán mọ̀mọ́. Ṣé mo sọ̀rọ̀ lọ? Mélòó lára rẹ̀? Èmi tí ìníyẹ kankan. Ṣé mo sọ̀rọ̀ lọ kò séwu? Ok, mo ti kásẹ̀ lẹ́ o. Ìyálájé àṣìwà lẹ́nu ẹ̀. Ìyàtọ̀ ti dé bá ètò ẹ̀kọ́. Bẹ́ẹ̀ni nípínlẹ̀ Ọ̀yọ́. Nípa ètò ààbò ńkọ́? Ibi irú ìwọ ròdù mo gbà kọjá ńgbà tí mo ń bọ̀ yìí. Àwa tá a tiẹ̀ wá wò ròdù mo lè sọ díẹ̀. Mi ò tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ yìí ṣe ń kóòpù tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọlọ́run ní sùà. Ó yẹ ẹsẹ̀ kó wá ní. Ọlọ́run ní sùà. Ọlọ́run ní sùà. Torí ìgbà kan ń bẹ tó jẹ́ wípé bí àwọn aṣẹ́wọ̀n pé nígbà kan wà ẹnìkan sọ fún mi pé kí n lọ ra ojú olóńgbò àbí kíní kan. Nígbà kí ló dé? Èmi mo wá béèrè lọ́wọ́ pé kí náà fi Ojú olóńgbò tí wọ́n ti dọ́jà orí kí n béèrè ojú olóńgbò. Mo ní kọ́ mi ṣe ó ní èèyàn mọ̀ gbé mi ó mọ̀ lò bíi tablet mo ní àkílódé ó ní kiri kan ọ̀wọ̀ ni tó bá ti ń ṣàdáwọ̀ má fi ẹ́ lẹ̀ mo ní torí mo fẹ́ kọjá wo ròdù ó ní àti mọ̀lété o àti bẹ̀rẹ̀ oní gbogbo àwọn ọ̀nà àdúgbò yẹn ò dá o. Pé kò dá o. Hello ẹ kúrọ̀lẹ́ o. Ìyálájé mò ń gbọ́. Ṣùgbọ́n ní ìsìn. Ṣé ìyálájé wa ra ojú olóńgbò? Ẹgbà tí kò tẹ̀ dá Jésù làbò mo ní ẹ̀yin ará wo ròdù ẹ má dùgbò yín dání gbà ẹlẹ́ẹ̀lẹ́ ẹjẹ́ amẹ́lẹ́ ilé dání láwọ̀ àtiwá àtológún ẹrú. Because nítorí pé nígbà náà wàhálà ṣẹ́rí báǹkì kọ́ tí n bá fẹ́ lọ sí báǹkì mi gbọ́dọ̀ sọ fún ìyá mi pé mo fẹ́ lọ báǹkì mọ́mí mo fẹ́ lọ báǹkì torí Ọlọ́run má pẹ́ o torí Ọlọ́run má wọlé ìṣẹ́jú kan ní kóòlù. Hello ẹ kúrọ̀lẹ́ o. Kí lorúkọ yín bolẹ̀ tí ń pè? Simiat lórúkọ mi ò ẹgbẹ́ tó. Láti bo? Láti Èkó. Láti Èkó? Ìkànnì Prince FM Radio lẹ́ ń gbọ́ lórí ètò Gbẹ̀du Plus. Kí ni ìbéèrè yín fún àlejò wa? Wọ́n gbọ́ ní àti mi kò dẹ̀ fẹ́ kí ẹ bá mi kí wọn. Simiat báwo ni ṣó wà? Báwo ni ṣó ń gbúrò yá yìí? Fine. Fine. Ó ṣé ọkọ mi. God bless you, darling. Alájà Simiat. Wọ́n ti marry. Alájà ni Wọ́n ti marry. Yes. Okay. All right then. Go take care. Tí o bá ti marry nǹkan. No, voice wọn wà sexy mọ́ sọ. Wọ́n fẹ́ wù bẹ́ẹ̀ mo guest right ní kéde. Àdìmọ́ tí kò kọ́ lọ́nà darí jí o wá wù kí. Simiat ọmọ ìyá yìí olóúnjẹ Mọ́kọ́lá ni. Ní Mọ́kọ́lá nìyẹn. Lọ dáná fún ìyá yìí. Okay, àjọlọbẹ náà ni. Èmi ò ní tẹ̀lé ẹ. Àjọlọbẹ. Àìmọ̀kọ́ ọmọ ká tún máa lé ẹ. Gbẹ̀du Plus lẹ́tọ̀. Ìkànnì Prince FM Radio lẹ́ ń gbọ́ lẹ́ ń wò. Ẹ̀yin tí Nàìjà, ẹ̀yin tó kí okó. Ṣé ẹ rí pé sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè mo gbé wá rọ̀lẹ́ tòní? Ègbè ó yapa yásì gan ni. Èyí tẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí. Ṣáṣínà Peter ní Ace lélẹ́yìí. Kàrímọ́tì kókó ló wọ̀n tó tí ìbí ọgbà délé náà tó jáde. Àwọn tó ṣe selection wọ́n mọ̀ sí lórí Kàrímọ́tì kókó ló kí lè máa yọ sí.